ẹ jọ̀ọ́ o ṣé lóòótọ́ ni o oríṣiríṣi wọ́n ní àwọn favourite yín ń jà ẹ̀yin lẹ́sẹ̀ máa rí gbogbo ibo lẹ́sẹ̀ tí máa ń come around gbogbo orú nǹkan báyìí because èmi ò kì í rí i now it's now a big deal on TikTok tán sọ pé wọ́n fẹ́ wéyàn tó máa bá wọn parí ẹ̀ o wé kó dà kán máa jà like how where are you people seeing all these things from? Báwo lẹ tẹ̀ ṣe máa ń figure it out? I have not even figured out my own life. Tábà sọ pé life ni máa ṣọ́ kiri eléyìí bálágbájá èmi tẹ̀ báwo lẹ tẹ̀ ṣe máa ń mọ̀ pé wọ́n ń jà náà? And any little thing by it has given it away. But number one, èmi máa ń wo kinní kan ṣé àwọn méjèèjì jáde wọ́n sọ fún yín pé àwọn jà á mọ̀ pé ìyẹn ò possible náà dò but there is still no solid evidence wípé something is not right between them. I'm talking about Queen Mother àti Toyin Abraham. Ti Funke àti Toyin Abraham. It was so obvious pé okay o ìjà wà o the way Funke did to Toyin Abraham o and all of that. Like prior to that day wọ́n ti lè jà then that day now confirms it pé okay wọ́n bára wọn jà lóòótọ́ ni. But Queen Mother ṣé Queen Mother máa ń báyàn jà ṣá? Queen Mother ọlọ Iyabo ò ń báyàn jà o. Maybe you people figure it out wrong. Ṣé mo pé gbà tí Toyin àti ti Funke ti ṣẹlẹ̀ ń gbà yẹn náà bóyá wọ́n sọ pé kí Toyin wọn máa kíyan ẹ rí pé gbogbo ẹ̀yin fans ẹ̀ náà lẹ jáde pé kó wọ́n máa kẹ́ anybody mọ́ o kó wọ́n máa kẹ́ anybody mọ́ o bí àtòrí ẹ̀ ló rọra ṣe dúró sáyé ẹ̀ so ti gẹ́tì sí kò ní sí wàhálà bọ́ mi ò rò pé jà nìyẹn o in my own opinion. Wọ́n ló gba ẹ̀yìn Iyabo kọjá bí àwọn ti kíra wọn kó tó di pé wọ́n dé location bí àwọn tẹ̀jọ́ wà níbì kan náà ni kó tó di pé wọ́n débẹ̀ tó mọ̀rọ̀ lọ́mọdé ẹ̀rọ ajókòó síbi tó fi sí ṣe mọ̀ pé ńjọ́ yẹn náà ibi tó fi sí ló ti kúrò tó lọ kí Fúnkẹ́ Akíndélé kó tó di pé yẹn ṣọ̀nẹ̀. Then Iyabo ó rọra dúró sí ibi ọlọ bí ìmọ̀ mo ṣe fẹ́ explain kí ní ìfún yín ṣá but ní ti ọkàn mi ò ní tọkàn mi ò mi ò rò pé Iyabo àti Toyin mi ò rò pé wọ́n lè jà torí mo rí àǹtí Yenugume tó jáde ẹ kúkú mọ̀ pé wèrè nìyẹn ṣé òun ò sọ fún yín ṣèbá dàbí òun ló ń ṣiṣẹ́ ṣèbí kinní kan ló ń ṣe kó sí lọ àdàbí wèrè wo àdàbí tí ò jẹ́ káyé tiẹ̀ dà ó ládàbí lọ́wọ́ ayé tiẹ̀ ló dẹ̀ ń bàjẹ́ jù láàrin gbogbo wọn. Mo rí gbogbo ẹ̀yin tiktoker náà tẹ́ ń gbé pé ṣé ẹ ti rí o ṣé láti gbàárín wọn kọjá àbòsí ló pa wọ́n pọ̀ but èmi tẹ̀ máa ń sọ kinní kan téèyàn méjì bá tiẹ̀ jà lọ ló ká tẹ̀ wá gbà pé wọ́n jà àwọn àtẹ̀yìn ó máa ń jà wọ́n máa ń parí ẹ̀ náà ni. Ẹ̀yin àtàbúrò yín lè jà ọ̀rẹ́ méjì lè jà ẹ̀gbọ́n àdúgbò àti èèyàn kan lè jà kò séèyàn tí ò kì í jà wọ́n máa parí ẹ̀ but ní ti Queen Mother yìí o I don't think that torí pé wọn kíra ń party ẹ̀yin náà lè figure out torí ẹ̀yin náà lè ń ṣọ́ ojú gbogbo wọn kiri I don't even know bẹ́ẹ̀ ṣe máa ṣọ́yàn kiri. Èmi tẹ̀ máa ń sọ kinní kan pé kí ló ṣẹ́yìn òtẹ̀ kì í rò pé what if kò jẹ́ pé àwọn pípọ̀ wọ̀nyí wọ́n fẹ́ fi yín tajà ni wọ́n mọ̀ ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn wípé behind the closed door wọn ò bára wọn jà èmi tún máa ń rò bẹ́ẹ̀ because these are celebrity wọ́n ní fíìmù tó fẹ́ ṣe of course they have to create drama wípé wọ́n kàn mú gbogbo wa ṣeré ni ẹ̀yin ò kì í rò bẹ́ẹ̀ èmi máa ń rò dáadáa wípé àwọn pípọ̀ wọ́n lè máa sọ̀rọ̀ lẹ́yìn jáde kán máa fi gbogbo wa ṣeré níta because Ọlọ́run gbà fún oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú wọn lórí ṣe ìkan ojú kan lọ ṣe understand they are well to do they are excelling in whatever it is they lay their hands upon they are famous they are loved they have their own fan base they people really like all these people genuinely ni o kì í ṣe pé torí láti fẹ́fẹ́ dẹ̀mù genuinely eléyìí ní àwọn fans eléyìí ní àwọn fans ẹ̀ kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe tí ò yọrí sí rẹ̀ kò sí nǹkan tẹ́lẹ̀ oríṣiríṣi influence oríṣiríṣi nǹkan kan náà ń bára wọn ṣe so èmi rò pé I don't think they can fight themselves. Tó bá dẹ̀ máa bára wọn jà I think it will be very private àwọn gan kọ́ la máa gbọ́ sí wọ́n á ti settle ẹ̀ lẹ́yìn ó máa wà private gan tó jẹ́ pé we will not even know anything about it. Ṣé mọ̀ pé àwọn ò bá wọn gbé àdẹ̀sí níbi tán wà so if you have not seen somebody tó jẹ́ pé you are basing iṣẹ́ dẹ̀ mọ̀ pé camera dẹ̀ rè can be deceptive
wọ́n lè má ṣó ibi tán ti kíra wọn kán kíra wọn pàtí yẹn kí kámẹ́rà má gbé kó jẹ́ pé ibi tán ti kíra wọn gbà tán ti kíra wọn tẹ́lẹ̀ ní kámẹ́rà gbé because we are not there. Nǹkan tèmi máa ń sọ fún yín yẹn kẹ́ tó jump on any topic kẹ́ wá máa gbé mo ní ibi tó tẹ̀ ti fọ́nì sí mi ni pé mo wà rí lórí TikTok tó ń sọ pé ta ló máa bá wọn parí ẹ̀ ń sìn ta ló máa ṣé wọ́n ń jà ní ta ló máa bá wọn parí ẹ̀ ń sìn tí àǹtí Yénùgúnmẹ̀ Ṣọlá pé gan ò lè sọ̀rọ̀ yẹn dáadáa torí ó mọ̀ pé kóun tó sọ ń sìn báyìí tó ò bá wà ṣọ́ wọ́n máa wá bullshit àwọn méjèèjì máa sáré lọ parí ẹ̀ so Ṣọlá pé gan ò fẹ́ ganu sí torí òun gan ò tí ì wá ṣọ́ pé wọ́n ń jà lóòótọ́ ó kàn sọ pé àdàbí òṣìṣẹ́ ni she is not even certain that they are fighting but ní ti tèmi o èmi ò rò pé àwọn méjèèjì pẹ̀lú ibi tọ́lẹ̀ ti bá dé ilé ayé wípé ìjà ló kù tó máa jà bẹ́ẹ̀ ni because gbogbo àwọn èèyàn tó fẹ́ fi wọ́n ṣẹ̀sìn gbogbo wọn ló ń wò wọ́n gbogbo àwọn èèyàn tó fẹ́ sọ pé ṣé kò tán ń di wọn irú Ṣọlá pé tó máa ń tèkì glory nǹkan tí ò ṣe gbogbo wọn ló jókòó tó ń wò wọ́n so I think they are matured enough. One of them is a grandmother gbogbo wọn ló ti bímọ you know so they are mature enough to know okay this is what we are going to do this is not what we are going to do you know they are matured àwọn èèyàn dẹ̀ ń dúró de kinní wọn wọ́n mọ̀ they know so of course I don't think they will stoop so low and be you know kọ́ máa jàjà kátàrà tí mo tẹ̀ wọ́n pé kí ló fẹ́ fàjà náà kì í ṣe owó ni mo mọ̀ kó máa ń díjà ọ̀rẹ́ méjì ilẹ̀ àbí ọmọ ìyá méjì ládùúgbò owó tí gbogbo wọn nìyẹn individually ni o individually ládùúgbò owó tí each of them ní ládùúgbò connection tí ìkan connect mọ́ politics ìkan connect mọ́ fans ìkan connect lóríṣiríṣi ládùúgbò ipò ṣẹ̀ mọ́ ládùúgbò owó tán ní ládùúgbò connection ládùúgbò gbogbo ẹ̀ tán ní kí ló máa ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa ń wá nǹkan tí ò sọnù kiri I think nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé most of you problem tẹ̀ni ni pé ẹ̀jẹ̀ ń sọ fún yín you people feel like kẹ́kọ̀ọ́ máa fi ilé ayé àwọn people yẹn create content ẹ máa ń feel pé ẹ̀jẹ̀ àsọ báyìí bóyá nǹkan kan lè jáde bẹ́ẹ̀ ṣe fẹ́nu pé ìjà Tóyìn àti Fúnkẹ́ títí tíjà yẹn fi ṣẹlẹ̀ nìyẹn ẹ tún ti fẹ́nu pé ìjà Queen Mother àti Tóyìn Abraham ọ̀sìn bẹ́ẹ̀ ṣe máa fẹnu gún nǹkan mo ní I wasn't aware of all this mo ní ìgbà wo mo ṣe tí wàá lọ wo fídíò yẹn pé wọn ò kíra wọn ni Queen Mother ju Tóyìn lọ àbúrò ní Tóyìn jẹ́ sí Queen Mother so Tóyìn ò dẹ̀ kì í ṣèyàn tó wá disrespectful so ṣe rí connection àwọn méjèèjì ó plem dáadáa Tóyìn is a very very good girl so kì í ṣèyàn kan tó máa disrespect Queen Mother and until téèyàn bá disrespect Queen Mother ní Queen Mother tó máa retaliate but Tóyìn ò lè disrespect Queen Mother mo lè fi gbogbo nǹkan gbárí Tóyìn is a very very good girl ìyá ẹ̀ tọ́ dáadáa bẹ́ẹ̀ ni ìyá ẹ̀ tọ́ dáadáa and if there is an issue I feel like they can settle it but you people just want to create that drama tẹ́ bá dẹ̀ máa wọ àwọn tó máa bẹ̀rẹ̀ kínní o àwọn tí ò like Ìyábọ̀ náà ni àwọn tí ò like Ìyábọ̀ ló máa bẹ̀rẹ̀ gbogbo rúmọ̀ ni àbí àwọn warriors àwọn tó ti wálé ayé wọn wá sí gbàkú náà máa bẹ̀rẹ̀ wọn torí pé they always want to claim like they are winning ṣe ti understand this they always want to claim like they are winning mo tẹ̀ tún rú nǹkan kan tó sọ pé àwọn fáǹsì Ìyábọ̀ ní Tóyìn gbà mo kàn ń pé igbó ní gbogbo rádaràda ẹ̀ just like bí mọ̀mọ́ òṣì yẹn ṣe ń sọ ń gbà yẹn pé nǹkan tí Ìyábọ̀ ń fojú Tóyìn rí these people are kí ni Ìyábọ̀ ń fojú Tóyìn rí kí ni Ìyábọ̀ ń fojú ṣé Tóyìn jọ èèyàn tó ń fojú ẹ̀ rí nǹkan kan ni if tó bá ń finá mọ́ Tóyìn kò ní máa ṣe rere bó ṣe ń ṣe rere yìí náà kó gbé fíìmù síta kó máa wọ 1 billion ṣé tó bá ń finá mọ́ mọ nǹkan tó ń pè nìkan finá mọ́ yàn ni everybody tó sọ̀rọ̀ àdì Ìyábọ̀ ẹ ṣáà rí báyìí wọ́n ṣe ń da ẹ wo fíìmù Fúnkẹ́ ẹ wo bó ṣe wọ billions 2 billion àbí 3 billion kan ní fíìmù Fúnkẹ́ wọn fíìmù Ìyábọ̀ náà ti gbẹnu sí 1 billion sí Tóyìn ó ti wà 1 point something billion so tó bá ń finá mọ́ ẹ ìsọ ó tiẹ̀ lè grow that is it ó máa jẹ́ flower láàrin ẹ̀gùn ni anybody tó bá Ìyábọ̀ ṣe their life is
It's going on well. Ó dá fún wọn sí ni now. That is why Bukky Right could invite them to a movie premiere. Àwọn ọmọ yẹn àwọn ọmọ tí súra wọn dá ni. Gbogbo kìíní náà strategy ni. I swear. Ẹ fẹ́ dájà alẹ́. It's called they want to isolate Queen Mother. Ẹ fẹ́ dájà alẹ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta Fúnkẹ́ Toyin ẹ ti wà successful láàrin ibẹ̀ yẹn. Now Toyin àti Queen Mother so that oníkálukú máa dúró individually. So that oníkálukú máa dúró individually. So that àwọn tó fẹ́ drag Iyabo nsìn wọ́n máa wá lè rí opportunity yẹn láti fi wọlé sí lára dáadáa. Kò ní sí pé ṣèbó bá lè jà ṣèbó náà ló ṣe kinní kan bí báyìí. Wọ́n kàn fẹ́ yọ Iyabo síta wọ́n fẹ́ single-handedly mú síta pé ṣé ẹ rí pé gbogbo èèyàn tó bá ti ń bá ṣe náà máa ń jàgbẹ̀yìn pé kí ló ń ṣẹlẹ̀. That is what they were trying to do. And we are not here for it. We are not shaking it. We are not here for it. Sherry, fans wọnú ara nu bí báyìí ni. Fan group, fan page, ó wọnú ara. Queen Mother has a way she's unique. She's unique by herself. Toyin is unique when it comes to movie. Funke is unique. So, kò sí bó ṣe like Toyin tó like Funke. Bóyá wá like Iyabo based on another thing. Kò sígbà tó ní like àwọn mẹ́tẹ̀ẹ̀ta. So now they are trying to separate the three of them. Make sure they create this imaginary fight láàrin gbogbo wọn. So that you will not have a choice than to pick one side. I love Toyin for her movies before. And I love Iyabo Ojo for her contribution to society. So the same line làwọn méjèèjì wà. So the way I love Iyabo Ojo, now I see her movie very well. I love her movie as well. So you will love somebody based on what they are doing. She to understand is it? And these people, they don't want that. They are trying to, they are always trying to look for something. I don't know. There's always one thing or the other. Oh, balagba jaja o. Àwọn eléyìí má ti tún ti ń bára wọn jà o. Seriously? Are they babies? Àwọn kékeré méjì gan bára wọn jà tá bá sọ pé àgbàlagbà tó ti mọ nǹkan tó ń ṣe. Tó bá jà wọn máa parí ẹ̀. And it's not even obvious. So why are you people making it so obvious? It's not. Tó bá jà ìṣẹ̀kẹsẹ̀ náà máa ṣe kí ni? No máa parí ẹ̀. But mo fẹ́ kán wà careful náà pa kíní. Ẹnu ń kùn wọ́n táwọn náà ò bá wà careful. Nǹkan tá à ń sọ ẹ̀kọ́ la máa sọ. Táwọn náà ò bá wà careful. Wọ́n máa separate gbogbo wọn báyìí. Wọ́n máa pinch wọn against each other. Wọ́n máa chorus eléyìí lórí. Wọ́n máa chorus eléyìí lórí. Wọ́n máa chorus eléyìí lórí separately. And bó ṣe wà yẹn, they are stronger together. Eléyìí ṣe movie premiere gbogbo wọn ló wá. Eléyìí ṣe movie premiere. But tó bá ti lè dájà alẹ́ láàrin gbogbo wọn sìn. Ó di pé kí ni? They are all stronger together. That is why they are trying to create this ìjà láàrin wọn so that it will look like, okay, Asha ti yọ gbogbo yín, you are not strong alone. Wọn lè dá dúró now. They are all actresses. Àwọn èèyàn kan wà torí fíìmù tí Iyabo ṣe yẹn. Torí pé Toyin wà torí pé Funke wà ńbẹ̀. Torí ẹ̀ ló ṣe wá wo fíìmù yẹn because they are fans of Funke. Fíìmù Funke torí pé Iyabo Ojo wà ńbẹ̀. Làwọn èèyàn ṣe lọ sí fíìmù yẹn torí pé they are fans of Iyabo Ojo. So they cannot do without each other. And ẹ̀yin tẹ́ bá mọ̀ pé okay, it's coming from a place of love. Don't ẹ má máa kún wọn lọ́wọ́ tó bá ti ń ṣe ọ̀rọ̀ ìbàjẹ́ yìí. Ẹ má máa kún àwọn ìkà èèyàn lọ́wọ́. The more you people point it out, kíníkan tẹ́ ń ṣọ́ wọn kiri. Ó yẹ kí gbogbo wa máa sọ pé kò sí jà ni. Bọ̀ ẹ̀yin gọ́gọ́gọ́ wọn lẹ́ máa kún wọn lọ́wọ́ tẹ́ máa fẹ́ lójú torí pé ẹ fẹ́ ṣe content. I've been saying this for a while. I thought
wẹ́rẹ́ ọmọdé nìyẹn yín lẹ mọ̀. Now it's coming rampant and rampant and rampant. Ẹ̀jẹ̀ wọ́n pinch. Kò dáa o. These are our favorites. These are our people. We love them. We love them separately. But because they come together, of course, the love will man big kò kí ń shrink. The better for them. Oh, we are fans of Queen Mother. Oh, we Funke is doing kini and include Queen Mother. Gbogbo alájọ gather síbẹ̀. Tẹ́lẹ̀ bá ń ṣe nǹkan gbogbo alájọ wà ńbẹ̀. Tẹ́lẹ̀ bá ń ṣe nǹkan gbogbo alájọ support ẹ̀. Bó ṣe yẹ kó máa rí nìyẹn. Àánú wọn kì í ṣe bébì tó ń bá jà wọn máa parí ẹ̀. Oh, yeah, olórí burúkú Yenugume. Tó jẹ́ pé ó máa ṣépè pé ọ̀tá ọmọ kan máa kú ni. It doesn't make sense. It doesn't. Mo dẹ̀ ń sọ fún yín tẹ́ bá wo kíní deep down. Ẹ máa rí pé àwọn warriors ló ń ṣiṣẹ́. Always trying to make it like, Sherry Adabi wa ń ṣiṣẹ́ because nothing works. So they will start rumor, start manipulations. So that you people will think that something is actually happening. And nothing is happening. Ó lágbára lórí social media yìí o.